الحمد لله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فموضوع الخطبة في هذا اليوم 7 من شهر رجب عام 1445 هجرية، الموافق 19 من شهر يناير عام 2023 ميلادية. فموضوعنا في هذا الأسبوع هو شروط قبول العبادة التي من أجلها خلق الإنس والجن. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم: وما خلقت الجن والإنس إلا ليعبدون. أيها المسلمون، إن من السؤال الواجب الذي ينبغي أن يتساءل كل ناس نفسه عنه هو كيف يقبل الله منه، أو أقول ينبغي أن يسأل كل نفس نفسه كيف يقبل الله مني العبادة التي خلقت من أجلها. عباد الله، علم أن العبادة لا تكون صحيحة حتى يتوفر فيه شرطان، وقيل 3 شروط. فهذه هي عقيدة علماء هذه الأمة من زمن الصحابة إلى يومنا هذا. قال علي بن أبي طالب: كونوا لقبول العمل أشد اهتماما منكم بالعمل. ألم تسمعوا الله عز وجل يقول: إنما يتقبل الله من المتقين. قال مالك بن دينار: الخوف على العمل ألا يتقبل أشد من العمل. فهذه الشروط كالتالية: الأول من هذه الشروط الإسلام، الثاني الإخلاص، الثالث من هذه الشروط متابعة الرسول صلى الله عليه وسلم. أسأل الله سبحانه وتعالى لي ولكم أن يرزقنا الإخلاص في كل قول وعمل، وأن يرزقنا متابعة النبي صلى الله عليه وسلم، إنه على ذلك قدير. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا. عباد الله، adúpẹ́ fún Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala, nítorí pé gbogbo ọ̀ràn ọpẹ́ pátá ní ọpẹ́ tí ó pé Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala ni ó ní. ọpẹ́ tá a dá fún Ọlọ́run Ọba Allah ó ṣe déédéé bọ́lọ́run Ọba subhanahu wa ta'ala bí ó ṣe tó. kọ́lọ́mọ́sá gbọ́ ọpẹ́ ẹni kọ̀ọ̀kan wa. Ọlọ́run Ọba yìí la wá ní olùrànlọ́wọ́, a sì tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ níbi gbogbo àwọn kùdìẹ̀kùdìẹ̀ nínú ọ̀rọ̀ alámọ̀rí ayé wa àbí ọ̀rọ̀ alámọ̀rí ẹ̀sìn wa. àwa bí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kó là wá níbi aburú ẹ̀mí ara wa, a sì bí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kó là wá níbi aburú iṣẹ́ ọwọ́ wa. nítorí pé kò sí ẹni tí Ọlọ́run Ọba, gbogbo ẹni tọ́lọ́run Ọba Allah tó bá ti fọ́ ẹnẹ́mà, kò sẹ́ni tó lè ṣì lọ́nà láíláí. ẹni tọ́lọ́run Ọba wa kádàrá pé yóò nù ní, kò sẹ́ni tó lè darú onítọ̀hún sójú ọ̀nà àyàfi Allah subhanahu wa ta'ala. kọ́lọ́mọdé ẹni kọ̀ọ̀kan wọ́n sọ̀rọ̀.
gbogbo àwọn tí ó sí lójú ọ̀nà abẹ́ lọ́wọ́ bá azza wa jal kọ́lọ́mbásá bá wa darí wọn sójú ọ̀nà ẹ̀sìn ọlágbára ọlọ́run ajẹ́rìí pé kò sí ọba tí ìjọsìn tọ́ sí lódodo àyàfi Allah bákan náà ajẹ́rìí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹrúsìn ọlọ́run ni wọ́n jẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba Allah ní ànábì ń ṣe abẹ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala kó bá sàlékún kẹtí ó pọ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ibadallah eléyìí tí ó máa jẹ́ ìrántí ọlọ́run ọba Allah fún wa ní ọ̀sẹ̀ tí tòní tí ń jẹ́ ọjọ́ keje nínú oṣù ẹlẹ́ẹ̀keje tó jẹ́ Rajab tí hijira Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó di 1445 tó ṣe dédé oṣù ojú ayé tí ń jẹ́ 19 nínú oṣù January ní 2023 ìbánisọ̀rọ̀ wa tí ó máa jẹ́ àkórí rẹ̀ òun náà ni májẹ̀mú tọ́lọ̀ máa fi ń gbàṣẹ́ ìjọsìn lọ́wọ́ yàn gẹ́gẹ́ bí gbogbo wa ti ṣe máa yí pé torí ìjọsìn lọ́lọ́run ọba subhanahu wa ta'ala ló fi dá wa sáyé gbogbo èèyàn àti àlìjànú tó bá bára ẹ̀ láyé ọlọ́run ọba Allah kò rán wa sáyé láti wá ṣe nǹkankan tó ju ká máa wá jọ́sìn fún lọ torí ìjọsìn lọ́lọ́run fi dá wa kẹ́ni tó mà bẹ́ẹ̀ ó mà kó tún mà yí pé torí ìjọsìn lọ́lọ́run fi dá wọn ẹni tí ó mà tó ń ka bára ẹ̀ láyé tó pé òun ka firi kó máa ṣe tó bá wù ú àbí kó òun ṣẹ̀sìn tó wù ú ká sọ fúnra onítọ̀hún pé torí kọ́ lé wá sí Allahu lọ́lọ́run fi dá wa sáyé o gbogbo nǹkan míì tá a máa ń ṣe láyé a máa ṣe kó lè ràn wá lọ́wọ́ láti lè jẹ́ kí a rí ẹ̀sìn tọ́lọ́run ọba Allah tó ti torí ẹ̀ dá wa sáyé kárí ṣe ni o làwọn afáàmà fi ń sọ fún wa pé gbogbo iṣẹ́ téèyàn ó bá ṣe tí ó di ìyàn lọ́wọ́ tí ò ní jẹ́ ọ̀rọ̀ lọ́hùn sìn eléyìí ṣe iṣẹ́ tiẹ̀ o Ibadallah àwọn iṣẹ́ ìjọsìn dá wa sọ yìí tí ó jẹ́ pé torí ẹ̀ lọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala fi dá wa sáyé ìjọsìn pọ̀ tọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala tó gbé kalẹ̀ fún wa ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala wá ń sọ eléyìí tó jẹ́ àkórí rẹ̀ fún wa tá a fi lè mọ ìdí pàtàkì tó ga jù nínú ìjọsìn tọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala fẹ́ ká wá sí láyé ọlọ́run sọ fún al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir rajim olúwọ́ba Allahu ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run ní ìdá èèyàn ìdá àlìjànú ìdá èèyàn torí nǹkankan tó ju ká máa wá jọ́sìn fún mi lọ illa liya'budun àwọn afáàní ìtumọ̀ rẹ̀ ni pé illa liyuwahhiduni ìtí mo ti torí ẹ̀ dé èèyàn àtàlìjànú òun náà ni pé ká wá sáyé ká sì máa wá fi ìjọsìn fẹ́mi nìkan ṣoṣo ká má bá mi wórogún níbi iṣẹ́ ìjọsìn ìdí nìyẹn tí mo fi dé èèyàn àti àlìjànú ló fi jẹ́ pé tó bá di ọgbìn al-qiyama àwọn tọ́lọ́wọ́n ọba Allah ó béèrè ọ̀rọ̀ ṣẹ́ ìjọsìn lọ́wọ́ wọn àwọn náà ní èèyàn àti àlìjànú ọlọ́run sọ láyé kanú al-Qur'an al-Karim nínú suratu ar-Rahman bẹ́ẹ̀ tí ìbá gbàgbé ọlọ́run ọba Allah ní sanafrugu lakum ayyuha thaqalan ọlọ́run ọba subhanahu wa ta'ala ní ìjọ gbẹ̀ndẹ̀ al-qiyama o ẹ̀yin èèyàn àti àlìjànú ẹ̀yin méjèèjì ọlọ́run lábí sí tìyín á máa béèrè sẹ́yìn bó lẹ́sẹ̀ sáyé bó lẹ́sẹ̀ sẹ̀sìn sí Ibadallah ìjọsìn tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ti torí ẹ̀dá wá sáyé yìí àwọn àfẹ́sìn jẹ́ oyé wa pé nínú béèrè tó dájú kémi àti ká máa béèrè lọ́wọ́ ẹ̀mí ara wa òun náà ni pé ìjọsìn tọ́lọ́ ní àwa sí láyé yìí ọ̀nà wo nígbà ṣe tọ́lọ́wọ́ fi gbà lọ́wọ́ mi nítorí pé kèsì gbogbo ẹni tó bá ṣiṣẹ́ ìjọsìn lọ́wọ́ gbà lọ́wọ́ rẹ o kathirun ya'mal wa qalilun yuqbal amaluhu ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n ń ṣiṣẹ́ but àwọn tó kéré jù lọ́wọ́ ọba Allah gbàṣẹ́ ìjọsìn lọ́wọ́ wọn làwọn afábí wa ṣàlàyé fún wa pé iṣẹ́ ìjọsìn yìí ọ̀nà tọ́lọ́run ó gbàgbà lọ́wọ́ wa ó gbé àwọn májẹ̀mú kàkalẹ̀ fún wa ló fi jẹ́ pé àwọn ẹni síwájú wa inú àdìọ́kàn wọn òun náà ni pé tán bá ṣiṣẹ́ ìjọsìn tán ẹ̀rù á tún máa bà wọ́n wípé ǹjẹ́ Ọlọ́run gbàṣẹ́ ìjọsìn yìí lọ́wọ́ mi àbí kò gbà á eléyìí náà ni tó yẹ káwọn náà ká ládìí ọkàn rẹ̀ ká tó fi kún ìjọsìn wa má jẹ́ kí ìjọsìn rẹ̀ ó jọ ọ́ lójú ẹlòmíì lónìí ó ti fọkàn sí pé òun kírun òun gbààwẹ̀ òun ṣiṣẹ́ olóore ni wọ́n ń jọ ọ́ lójú ń ṣe fáàrí ó wò pé dandan ni kọ́lọ́hún ó gbà lọ́wọ́ òun kò sì ronú àwọn nǹkan míì tó ṣe tọ́lọ́hún ọba Allah bóyá tó fi bá ṣe ìjọsìn rẹ̀ jẹ́ òun ò mà ló fi jẹ́ pé tá a bá ní ká wo ìgbésí ayé àwọn tó síwájú wa a rí i pé báwọn ṣe ń ṣẹ̀sìn ọ̀nà wọn jì sí tiwa àlùjánnà kan náà sì ni gbogbo aláfẹ́ sọ pé a fẹ́ wọ̀ àmúdá kóníkálukú wa ká máa mẹ́kọ̀ọ́ lára wọn bó o ní wọ́n ṣe ṣẹ̀sìn Ọlọ́run ọba Allah kí ládì ọkàn tán wà lórí ẹ̀
nítorí pé ọ̀ràn yẹn ní káwa náà káwa lórí àdìọ́kàn táwọn tó síwájú wa tán wà lórí ẹ̀ ọlọ́ni fa in amanu bimithli ma amantum bihi faqad ihtadaw ọlọ́ni tẹ́ bá lọ nírú gbàgbọ́ táwọn sọ̀hábà nẹ́bì ní ọlọ́run ọba ọlọ́ni faqad ihtadaw ọlọ́ni ẹ ti wà lójú ọ̀nà o nípa báyìí jamaa wọ́n nínú àwọn ẹni síwájú Ali ibn Abi Talib gẹ́gẹ́ gbogbo àti ṣe máa radiyallahu anhu yín sọ báyìí fún wa yìí pé kúnù liqabulil amali ashadda ihtimama ó ní ẹ ṣàkólé kan lórí bọ́lọ́wọ́n ọba ó ṣe gbaṣẹ́ ìjọsìn lọ́wọ́ yín òun ní kẹ́ ṣàkólé kan rẹ̀ ju ó oye ashadda ihtimama minkum bil amal ju iṣẹ́ tẹ́ fẹ́ ṣe lọ kódà tó bá jẹ́ iṣẹ́ kékeré lọ bá ṣe fọ́lọ́wọ́n ọba tó sì ṣe bọ́lọ́wọ́n ṣe ní kọ́ ṣe eléyìí tọ́jẹ́ kó kún ọ lójújù ní pé kọ́lọ́wọ́n ó gbà lọ́wọ́ rẹ lẹ́sìn nípa báyìí eléyìí náà wàá tún túmọ̀ sí ipe tá a tún wá tún lọ dáadáa lẹ́mí ilẹ̀ pé gbogbo sẹ́tọ́lọ́n bá ṣe tó bá tá a bá ṣe tán a tún sẹ́ máa wá jókòó síbi kan máa sọ bẹ́ẹ̀ Rabbana taqabbal minna innaka anta samiul alim nínú ọkàn wa náà ni a ti máa tún ṣe pẹ́pẹ́ ń fúrú sí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ká má tún dáadáa lẹ́mí ilẹ̀ o ipe ńgbà wọn ti sọ pé ká máa bẹ̀rù bó lọ́wọ́ Ọba Allah ṣe gbàṣẹ́ ìjọsìn lọ́wọ́ wa ká tún wá organize àdúrà kan èmi àti nínú ọkàn wa náà ni gbogbo gbàtà bá ti ń ṣiṣẹ́ ìjọsìn tán ẹ̀rù tún gbọ́dọ̀ máa bà wá nínú ọkàn wa pé hey Ọlọ́run ò gbàṣẹ́ ìjọsìn yìí lọ́wọ́ mi o nípa abẹ́ ìjàmá àfáwà yìí ń sàlàyé fún wa pé Ali ibn Abi Talib ó ní títorí pé nítorí fi wí ọ̀rọ̀ yìí ipe ká ṣàkólé kan lórí iṣẹ́ tọ́lọ́run ó gbà lọ́wọ́ wa gbígbà iṣẹ́ yẹn ni kájí ó jọ wá lójú ju iṣẹ́ tá a lá ṣe lọ ká má jẹ́sẹ̀ wa tá a ṣe níṣẹ́ ìjọsìn kó jọ wá lójú bíi pé sọ́lọ́run gbà lọ́wọ́ wa ó nítorí pé Ọlọ́run bá ń sọ ní Al-Qur'ani Karim pé innama yataqabbalu Allahu minal muttaqin Ọlọ́run kò sẹ́ni tóun máa ń gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ kò sẹ́ni tóun ó gba àdìọ́kàn gidi lọ́wọ́ ẹ̀ kò sẹ́ni tí òun ó gba ìrun kíkí lọ́wọ́ ẹ̀ kò sẹ́ni tóun ó gba ààwẹ̀ iṣẹ́ ìjọsìn ààwẹ̀ lọ́wọ́ ẹ̀ àti gbogbo àwọn àrán ìjọsìn pátá Ọlọ́run láwọn tóun ó gbaṣẹ́ lọ́wọ́ wọn àwọn muttaqin àwọn olùpáyọ̀ Ọlọ́run Ọba Allah làfà yìí fi ń sàlàyé pé bọ́lọ́wọ́ Ọba subhanahu wa ta'ala bá ti gbaṣẹ́ lọ́wọ́ wa ajẹ́pá ti wà nínú àwọn tọ́lọ́wọ́ Ọba Allah tó pè ní olùpáyà rẹ̀ nìyẹn kódà inú àwọn tó tún síwájú ọ̀kan nínú àwọn kan náà tó tún rí àwọn sọ̀hábà tóun náà wà láyé àwọn sọ̀hábà wọ́n pè ní Fadala ibn Ubayd Fadala ibn Ubayd ń sàlàyé pé la'an akuna a'lamu anna Allaha taqabbala minni mithqala dharratin min khardal ahabbu ilayya min ad-dunya wa ma fiha àfáwà yìí ni tó bá lọ yí òun ni ipe Ọlọ́run Ọba Allah gba iṣẹ́ ìjọsìn lọ́wọ́ òun ló di wọn nǹkan tó kéré jù bí ọmọ náà gún ó nínú òun ò bá dùn o Ọlọ́run yọ́nú sí ju kọ́lọ́run ó fún òun ní gbogbo ayé àti tí ń bẹnu ayé lọ ó ní tìtorí pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó sọ fún Al-Qur'ani Karim pé innama yataqabbalu Allahu minal muttaqin àwọn tó ń gbàṣẹ́ lọ́wọ́ àwọn olùpáyọ̀ Ọlọ́run ó wá ní tọ́lọ́run bá ti gbàṣẹ́ lọ́wọ́ kò bá àmọ́ níwọ̀n bá ó nínú òun ó dùn òun ó sì yọ́nú oye sírù nǹkan báyìí ju kọ́lọ́run wá kó orí ayé fún òun lọ kọ́lọ́run má gba iṣẹ́ ìjọsìn lọ́wọ́ abẹ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kó gba iṣẹ́ ìjọsìn lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́run jẹ́ a lè ṣe bọ́lọ́run Ọba Allah sì fẹ́ ọlá agbára Ọlọ́run Ọba Allah bákan náà àwọn tabi'in tajẹ́ àwọn ọmọ kéwù fún àwọn sahaba nabuwa Muhammad wọn parakùnrin kan ní Malik bin Dinar Malik bin Dinar ni sọ pé al-khawfu ala al-amal alla yataqabbala ashadda min al-amal ó ní ká ṣàkólé kan ká máa bẹ̀rù lórí iṣẹ́ ìjọsìn wa tá a bá ṣe ipe kọ́lọ́run ó gbà lọ́wọ́ wa ká máa ṣe pẹ́pẹ́ ń fúrú sọ́lọ́run Ọba Allah nínú ọkàn wa kẹ́rù máa bà wá ipe kọ́lọ́run ságbà lọ́wọ́ mi kọ́lọ́run gbà lọ́wọ́ mi kó jọ wá lójújú iṣẹ́ ìjọsìn tá a fẹ́ ṣe lọ ìtumọ̀ rẹ̀ ń gbé gbogbo iṣẹ́ ìjọsìn tó bá ṣe wù kọ́ ṣe má jọra rẹ lójú lórí ẹ̀ èyí tó ṣàkólé kan rẹ̀ jù náà ni pé sọ́lọ́run gbà ní ọwọ́ rẹ̀ Ibadallah àwọn májẹ̀mú àwọn ìjọsìn yìí tọ́lọ́run Ọba Allah fi gbàṣẹ́ ìjọsìn lọ́wọ́ wa ìbẹ́nu àwọn afẹ́sìn tí wọ́n kà fún wa pé mẹ́ta ni ìsìn bẹ́ẹ̀ lọ́rọ̀ àwọn afẹ́sìn mi tásàlàyé pé méjì ni gbogbo ẹ̀ náà pátápátá ojú kan náà ni gbogbo wọn náà ń tafà sí kí la lákọ̀ọ́kọ́ inú tá gbìyànjú láti mójútó tá a bá fẹ́ kọ́lọ́run gbàṣẹ́ ìjọsìn lọ́wọ́ wa òun náà ni al-Islam al-iman a nígbàgbọ́ nínú Allah subhanahu wa ta'ala kò síṣẹ́ ìjọsìn tó lè ṣe nítorí pé n tá ń pè níṣẹ́ ìjọsìn kò pin síbi ká kírun ká gbààwẹ̀ ká yọ zàká ká lọ sí hajj nìkan o sáàmọ́ pé nínú ìjọsìn fọ́lọ́run Ọba Allah ní ká ṣe dáadáa sáwọn òbí wa bákan náà nínú ìjọsìn ní ká ṣe dáadáa sáwọn aládùúgbò wa inú ìjọsìn ní ká sọ̀rọ̀ rẹ̀ lẹ́nu inú ìjọsìn ní ká máa gbọ́ nǹkan dáadáa
inú ìjọsìn ni ká máa pa àwọn èèyàn láṣẹ ká máa ṣe dáadáa inú ìjọsìn ni ká máa kọ̀ fáwọn èèyàn ipe ká máa ṣàbúrú mọ́ inú ìjọsìn ni ká rí nǹkan tó lè pa àwọn èèyàn lára ká mú kúrò lójú ọ̀nà àìmọye àwọn aràn ìjọsìn inú ìjọsìn òun náà ni ká ṣe dáadáa sáwọn ẹ̀dọ́ Ọlọ́run ọba Allah ntí mí àti ntí òmí ká ṣe dáadáa sọ́mọ òrukàn ká ṣe dáadáa sáwọn opó gbogbo orú àwọn nǹkan wọ̀nyí iṣẹ́ ìjọsìn ni o wọ́n wá ní iṣẹ́ ìjọsìn yìí wá ní kò sẹ́ni tí ó jèrè rẹ̀ níwájú Ọlọ́run ọba Allah nítorí pé iṣẹ́ tá a bá ṣe nínú àwọn sí olóore ọ̀nà méjì náà lọ́lọ́run ti máa ń san yẹn lẹ́san yóò san yẹn lẹ́san táyé yóò san yẹn lẹ́san jọ́ gbẹ̀dẹ̀ alkiyama ẹni tí ó gba ẹ̀san lọ́nà méjèèjì òun náà ní olùgbàgbọ́ òdodo ẹni tó bá ní Islam lọ́lọ́run ọba Allah yóò san lẹ́san Islam tó ní yẹn àti ìgbàgbọ́ tó ní sí yẹn Ọlọ́run ó san lẹ́san rẹ̀ nígbà tó wà láyé tó bá tún wá tún dé kọ̀rọ̀ sàárè ní gbangba wájú Ọlọ́run ọba Allah àti gbangba wájú Ọlọ́run náà Ọlọ́run ó tún san lẹ́san lórí sí olóore àmọ́ tẹ́yìn ò bá ti ní Islam kò sírú sí olóore tó lè wù kẹ́yìn ó ṣe wọ́n láyé ní ọmọ o ayé ni sí olóore yìí ó mọ tọ́lọ́wọ́ bá ti ẹ̀sẹ̀ nìyẹn lẹ́sàn olóore tí ó bá ti ní Islam ó yẹ kò ní rí ládà kankan jẹ níwájú Ọlọ́run ọba Allah ẹ̀rí tó fìdí eléyìí múlẹ̀ Ọlọ́run sọ fún wa nínú al-Qur'an al-Karim láwọn ayé kan nínú al-Qur'an Ọlọ́run subhanahu wa ta'ala ń sàlàyé fún wa pé wa man yakfur bil iman faqad habita amaluhu wa huwa fil akhirati minal khasirin Ọlọ́run ọba Allah ní gbogbo ẹni tí ó bá ti ṣe kèfèrí sí nígbàgbọ́ nínú òun Ọlọ́run ọba Allah Ọlọ́run faqad habita amaluhu gbogbo iṣẹ́ tó lè wù kó ṣe níṣẹ́ olóore tí wò ó pé ha lágbájá ó sì náìsí ń tọ́jú àwọn èèyàn gbọ́ wà láyé ń fún àwọn èèyàn ló ń jẹjẹ ń ṣàánú àwọn èèyàn ń máa ń ṣàtúnṣe láàrin àwọn èèyàn gbogbo iṣẹ́ ìjọsìn yẹn wọn láyé ló máa o nítorí pé ńgbà tí o ti nígbàgbọ́ nínú Allah Ọlọ́run faqad habita amaluhu Ọlọ́run lè ṣe rẹ̀ ti bàjẹ́ wa huwa fil akhirati minal khasirin tó bá dijọ́ gbé al-qiyama yóò wà ní àwọn tó ṣòfò kọ́lọ́ mọ́ fi wá sínú àwọn tí ó ṣòfò nípa abáyé Ọlọ́run sọ eléyìí fún wa nínú suratul Maida ayẹlẹ karùn Ọlọ́run sọ fún aláì nínú al-Qur'an al-Karim nínú suratul Tawbah ayah 154 Ọlọ́run ọba Allah ní wa ma mana'ahum an tuqbala minhum nafaqatuhum illa annahum kafaru billahi wa bi rasulihi Ọlọ́run kò sí nǹkan kankan tí ò jẹ́ àgbà sàárà lọ́wọ́ wọn torí sàárà náà inú àwọn ṣẹ́ ìjọsìn ni làá máa fi ń pariwo pé sàárà àwọn èèyàn fún yàn báwa ti máa ń wò pé wọ́n yan sàárà fún mi yẹn wọ́n yan sàárà fún yàn in tó rọ Ọlọ́run lọ́ fi ṣe sàárà síwájú Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala nípa báyìí Ọlọ́run ọba Allah ní kò sí tí ò jẹ́ àgbà sàárà wọn kò sí tí ò jẹ́ àgbà sí oore lọ́wọ́ wọn Ọlọ́run ọba Allah ní tó ju pé wọ́n ṣe kèfèrí sí Ọlọ́run ọba subhanahu wa ta'ala illa annahum kafaru billahi wa rasulihi wọ́n ṣe kèfèrí sí òjíṣẹ́ Ọlọ́run ọba subhanahu wa ta'ala nípa báyìí ìyàwó Aisha náà radiyallahu ta'ala anha ó ń sọ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam níjọ́ kan táàfin máa pé ká ní Islam láàfi jèrè gbogbo ṣé olóore tó lè wù ká ṣe gbogbo àánú tó lè wù ká ṣe ní táàfi jèrè rẹ̀ ní gbangba alkiyama òun náà ní ká ní Islam wa arákùnrin kan wọ́n ní wọ́n ń pè ní Al-Jadi'an arákùnrin yìí jẹ́ ẹni tí máa ń ṣiṣẹ́ olóore púpọ̀ ó wá jáde láyé kò bá bóyá Islam ò bá láyé torí yàwó Aisha ń sàlàyé pé lásìkò jahiliya ni arákùnrin yìí ló sẹ̀mí yàwó Aisha wọn bèèrè lọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam pé èrè Ànábì kí ló fẹ́ sọ lórí Jadi'an yìí tó jẹ́ pé yasilu rahim ìmọ̀ ń dokun ẹbí pọ̀ wa yut'imul miskin ìmọ̀ ń fún àwọn èèyàn aláìní ìmọ̀ ń fún wọn lóúnjẹ jẹ ṣé gbogbo ohun tí ń ṣe yìí ṣé yóò ṣe láǹfààní jọ gbẹ̀dẹ̀ al-qiyama Ànábì ní láà nígbà tí ó ti ní Islam Ànábì nítorí pé ńgbà tó wà láyé kò tiẹ̀ sọ pé Rabbana ighfir li khati'ati yawma ddin kò sọ ọ̀rọ̀ gbólóhùn jọ́sìn ìgbà tó wà láyé bákan náà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n tún sàlàyé fún wa ipe nínú hadith wọn náà nínú sunan wọ́n sàlàyé pé arákùnrin kan wọ́n pè ní Al-Aasi ibn Wa'il Al-Aasi ibn Wa'il yìí lójú ayé Ànábì sallallahu alayhi wa sallam náà ní ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ Al-Aasi ibn Wa'il ó sọ àsọ́ọ́lẹ̀ fáwọn ọmọ rẹ̀ pé ẹ̀yin ọmọ mi o tí n bá ti jáde láyé ẹ fi kí náà ń pè rànkúnmí bíi 100 àbí ẹ bọ́kùn lọ́rùn èèyàn bíi 100 tí n bá sí láyé má tó sì jẹ́ pé nínú sẹ́ dáadáa tí máa ń ṣe òkú láǹfààní òun náà ní kó òkú ó sàsọ́ọ́lẹ̀ nǹkan tí ó ṣe láǹfààní tí ò bá sí láyé má wọ́n ní nígbà tárákùnrin yìí wá jáde láyé kò kú lórí Islam ọ̀kan náà àwọn ọmọ rẹ̀ wọ́n pè ní Hisham yìí òun ló wá gbìyànjú láti bọ́kùn lọ́rùn àwọn bíi 50 ó wá ń béèrè 50 tó wá sẹ́kù ọ̀kan náà àwọn ọmọ rẹ̀ náà wọ́n ń pè ní Amur òun wá ní kóhun lọ bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam pé tọ́ bàbá wa sàsọ́ọ̀lẹ̀ báyìí
àṣìṣe ẹnìkan nù wa ó ti bọ́kùn lọ́rùn àwọn èèyàn bíi 50 so 50 tó kù èmi fẹ́ ṣe ìrẹ́ ànábì ṣe ti ń bá ṣe ṣe ó ṣe bàbá wa láǹfààní ànábì ní kò ní ṣe láǹfààní o ànábì ní láwọ annahu mata muslima ànábì ní tó bá lọ jẹ́ kó bá kú lórí ìsìláàmù ni fa'ataktum anhu ẹ wá bọ́kùn lọ́rùn ẹrú pẹ̀lú orúkọ rẹ̀ wa hajjajtum anhu abẹ́ ẹsẹ̀ hajj pẹ̀lú orúkọ rẹ̀ abẹ́ ẹsẹ̀ iṣẹ́ olóore kan aw tasaddaqtum anhu abẹ́ ẹsẹ̀ sàárà pẹ̀lú orúkọ rẹ̀ ànábì ní balagahu dhalika ládàrí ó lọ́ba eléyìí ó jọ yẹ pé inú tọ́lọ́wọ́n fi gbàṣẹ́ ìjọsìn lọ́wọ́ wa òun náà ní ká ní kíni òun náà ní ká ní islam bákan náà májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì ibadallah òun náà ní al-ikhlas ká gbìyànjú ká ní àfọ̀mọ́ fún Ọlọ́hun Ọba Allah bí iṣẹ́ ìjọsìn tá a bá ń ṣe ká ní àfọ̀mọ́ ká ṣe iṣẹ́ ìjọsìn wa nítorí Ọlọ́hun Ọba Allah irun tó bá fẹ́ kí n torí tọ́lọ́hun kó o sì ládìí ọkàn pé Ọlọ́hun Ọba Allah ló lè san ẹlẹ́san lórí ẹ̀ òye má kí n torí tàwọn èèyàn má kí n torí kárí ni àwẹ̀ tó bá gbà náà zakatọ́ yọ náà iṣẹ́ olóore tó bá ṣe gbogbo dáadáa tó bá ṣe pátá ṣe ń torí tọ́lọ́hun Ọba Allah torí Ọlọ́hun Ọba Allah ni ó san ẹlẹ́san lórí àwọn nǹkan tó ń ṣe Ọlọ́hun sọ ní Al-Qur'ani Karim ó ní wa ma umiru illa liya'budullaha mukhlisina lahu-ddin Ọlọ́hun ní kò sáṣẹ ẹ̀kan tá a pa yín tó lágbára o oye tó ju pé kí ni lọ kẹ́ ẹ máa sin Allah nìkan mukhlisina lahu-ddin kẹ́ ẹ wá ṣèjọsìn yìí fóun nìkan ṣoṣo Ọlọ́hun Ọba Allah ní hunafa bákan náà ìjọsìn tẹ́sí fọ́lọ́hun Ọba Allah yìí ẹ kúrò nínú ìmọ̀ bọ́lọ́hun Ọba Allah worogún ẹ kúrò níbẹ̀ pátápátá wa yuqimu ssalah Ọlọ́hun tó wá sọ àwọn sí olóore mi ìta fẹ́ ló ń bẹ̀ wọ́n náà ni pé sincerity lórí iṣẹ́ ìjọsìn wa tá a bá fẹ́ ṣe kásàkólé kan rẹ o gbogbo iṣẹ́ tá a bá ṣe ẹjẹ́ á gbìyànjú láti yẹ̀ o Ọlọ́hun Ọba Allah pàṣẹ bóyá lórí àwọn ìjọsìn kan ni ó ní ká ṣe káwo sincerity wa lórí ẹ̀ kódò fi dórí irú àwọn aṣọ tá à ń wọ̀ bá a bá rí obìnrin mi tó lo jalbab a sọ pé ṣé jalbab tó ń wọ̀ iṣẹ́ nítorí tọ́lọ́hun Ọba Allah ni bá a bá rọ́kùnrin kan olóhùn fún inú gbọ́nlẹ̀ àbí ṣòkòtò rẹ̀ lọ sókè á ní ṣé nítorí tọ́lọ́hun Ọba Allah ni àbí nítorí táyé àbí torí ìsọlẹ́nu so ẹni gbogbo àwọn ìjọsìn tá a bá ṣe ìrun náà lába kí ni má kí n torí káwọn èèyàn lè sọ lẹ́nu sàárà lọ́ba ṣe ni má ṣe ń torí pé àti wọ́n ń gbọ́ sáwọn èèyàn ní ma pè mí láhùn báyìí torí àwọn èèyàn kọ́ ni ó sì ọ́ láǹfààní ó sàn ọ́ lẹ́sàn tó ń ṣe ń jọ gbéra kìyàmà nínú tọ́lọ́hun Ọba Allah kórìíra yẹn jù láyé òun náà ni iṣẹ́ tó yẹ ká fún ká tún wá fún ẹlòmíì lẹ́yìn Ọlọ́hun Ọba Allah Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala nínú hadithul kursi Ànábì ní tó bá dijọ́ gbéra kìyàmà Ọlọ́hun ma sọ pé ana aghna shuraka'i ani shirk Ọlọ́hun Ọba Allah ni mo rọrọ̀ kúrò níbi kẹ́ ẹ máa bá mi wórogún o man amila amalan ashraka fihi ma'i ghayri taraktuhu wa shirka gbogbo ẹni ó bá ṣiṣẹ́ ìjọsìn kan ó tún wá fẹ́ kẹ́nìkan ó tún yìn òun lórí iṣẹ́ ìjọsìn yẹn àbó ṣe ní tì torí pé ó fẹ́ rí bẹ́nẹ́fìtì kan nínú bẹ́nẹ́fìtì ayé ló fi ṣiṣẹ́ ìjọsìn yẹn wọ́n ní Ọlọ́hun Ọba Allah ní taraktuhu wa shirka yìí nígbàṣẹ́ ìjọsìn lọ́wọ́ ẹ̀ ló fi jẹ́ pé nínú àwọn ẹni rẹ̀ oye wọ́n ní tí wọ́n bá ṣe sàárà wọn ò ní jẹ́ kí nígbàtà Nabi sallallahu alayhi wa sallam tá Nabi sàlàyé àwọn bíi méje kan tọ́lọ́hun ó dáa tí ó fi wọ́n sí inú bòógì níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama Ànábì dáko èèyàn kan tasaddaqa bi sadaqa ẹni tá a wí ó ń ṣe sàárà hatta la ta'lamu shimaluhu ma tunfiqu yaminuhu oye ọwọ́ òsì rẹ̀ kò máa ń tọwọ́ ọ̀tún rẹ̀ kò máa ń ti ná ibadallah májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì oye òun náà ní pé kí ni ká ní ikhlas ká ṣe iṣẹ́ ìjọsìn wa nítorí ti Ọlọ́hun Ọba Allah subhanahu wa ta'ala ẹ má jẹ́ ṣiṣẹ́ ìjọsìn nítorí kárí ni inú eléyìí tán fi kọ́ àwọn èèyàn lẹ̀ Yorùbá tí ń baṣẹ́ ìjọsìn jẹ́ tọ́pọ̀lọpọ̀ náà àwọn èèyàn wọn ò mà òun náà nìkan ní kán wá náwó sójú ọ̀nà Ọlọ́hun Ọba Allah tí wọn ò bá ti pè wọ́n sójú agbo kán yìn wọ́n ká ní Allahu Akbar ẹlòmíì ò ní lè náwó kódà owó tó bá fẹ́ ná yóò pé àwọn èèyàn pọ̀ lójú agbo ó lè gbé owó kan tí ò ní túmọ̀ kalẹ̀ lẹ̀ àbí kẹlòmíì owó pé bóyá pé wọ́n ń ṣe sàárà ní mọ́sálásí àbúfẹ́ ṣiṣẹ́ olóore kan ó wá ní ẹmú owó yìí lọ mọ́sálásí tí wọ́n bá wá dárúkọ rẹ̀ yóò mọ̀ wá bínú eléyìí náà kíyèsí ní ọmọ jẹ́ fọ́pọ̀lọpọ̀ nínú àwọn àfáà náà a ní bùkátà sí kásẹ̀ máa wá dá ọkọ pé ìyá sílífà ìyá kínní kan ìyá nǹkan kankan wọ́n wá mówó wá àwọn míì náà ń bẹ tó wù wọ́n láti mówó wá tún ò lówó lọ́wọ́ sáfẹ́ da ìbànújẹ́ sínú gbáyé ó kan àyà wọn ni sàárà ṣíṣe ní bẹ́ẹ̀ bá ṣe lágbára mọ́ ni àmẹ́sìn Ọlọ́hun Ọba Allah ó ní ká pa sàárà wa ká pa á mọ́ láàyè míì náà Ọlọ́hun Ọba Allah ní a fi hàn o àmọ́ ká pa á mọ́ yẹn ní fi ń lọ́lá jù òun ni sincerity rẹ̀ clear jù bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ṣẹ́ ìjọsìn míì tá a bá ṣe náà ẹjá wo lónìí pàápàá jùlọ láyé technology yìí láyé social media yìí
bẹ́ẹ̀ lómi bá rìn lọ tó bá rìn bọ̀ báyìí yóò snap ẹlòmíì fẹ́ lè snap ara rẹ̀ nínú tọ́ílẹ̀tì ó wá burú jáì débi pé tẹ́lómi máa ń kírun lọ́wọ́ báyìí yóò tún yabi títí ń kírun lọ́wọ́ yóò tún yabi títí ń ṣàdúrà ẹlòmíì lè wà ní Mẹ́kà kó wà ní tọ́wáf yóò wá yára ẹ̀ báyìí pé I'm at tọ́wáf báyìí mo ń ṣe tọ́wáf lọ́wọ́ báyìí sáwọn yẹn lọ fẹ́ kó gbàṣẹ́ ìjọsìn lọ́wọ́ rẹ̀ so nípa abáyé jẹ́ àmọ́ mùsùlùmí ẹ má jẹ́ àbáṣẹ́ ìjọsìn wa jẹ́ gbogbo àwọn tá à ń darúkọ yìí àbáwọn èèyàn tá à ń fọkàn sí i pàápàá jùlọ lórí social media lónìí àfa mi lè bọ́ ta kó máa ṣe wáàsí pẹ̀lú pé òun fẹ́ ní fọ́lọ́wọ́ òun fẹ́ káwọn èèyàn kan fẹ́ràn òun yóò sì máa fagbọ́ ọlọ́run ọba Allah yóò máa fa ya nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wa ọlá ń tà ń jẹ nínú ìlú yìí ó náà ní pé ìlú wo ṣe ìlú ẹ̀sìn tó bá lọ jẹ́ pé ìlú wa jẹ́ ìlú ẹ̀sìn táwọn ìjọba ìlú wa tán mójútọ́rọ̀ ẹ̀sìn ni kì í ṣe gbogbo àfa ni ó bọ́ síta yóò máa wá sọ fáwọn èèyàn pé wọ́n ní kíní yìí ò dáa ṣe ti rí èmi ti ń ṣe báyìí oye ṣe ti rí báyìí mi ń ṣe wọ́n sì ní ò dánú ẹ̀sìn ọlọ́run ọba Allah ẹni tá a sì ń sọ yìí nínú fámìlì rẹ̀ wọn ò lè pé kó kán wá dá sọ̀rọ̀ oye kó sọ̀rọ̀ kán gbọ́rọ̀ rẹ̀ nínú fámìlì o ìwọ wá fẹ́ dá sọ̀rọ̀ ẹ̀sìn ẹni tí ó dá sọ̀rọ̀ ẹ̀sìn yìí oye ó gbọ́dọ̀ jẹ́ kíni àwọn àáfà ẹni ọlọ́run ọba so nípa abáyé jàmá ká bẹ̀rù ọlọ́run ọba oye sincerity ẹjẹ́ gbìyànjú ẹjẹ́ máa ń yẹ̀ wò nínú iṣẹ́ ìjọsìn wa ẹjẹ́ aláfọ̀mọ́ síbi iṣẹ́ ìjọsìn wa làwọn àáfà fi ṣàlàyé fún wa pé nínú àwọn nǹkan tí kárí ní wọ̀ tọ́pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn mà òun náà níbi kéèyàn lọ sí hajj nísìn kó wá ní wọ́n bá òun kan yín pẹ̀lú wípé tóun bá dé o kọ́rọ̀ mọ́ ti tọrọ yóò kàn bu ẹyin ni yóò kàn máa rẹ́rìn ni kódà ẹlòmíì ò máa bínú pé ẹ fàlájì kó kọ́ mi sáwọn èèyàn lọ fẹ́ kó san ẹlẹ́sàn lórí nítorí ṣe ni ọlọ́run ọba Allah la máa ṣiṣẹ́ ìjọsìn fún ká bẹ̀rù ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹlòmíì owó pé àgbà tó ń bá ṣẹ̀ṣẹ̀ dé sábàkà bẹ́ẹ̀ sì ni sábàkà tí wọ́n ń dé yìí apẹ̀rẹ̀ kan lásán ni kò wọnú ọ̀rọ̀ ẹ̀sìn ẹ lè ka ọ̀rọ̀ fíkìú nípa bó láti ṣe ájì kẹ bọ́rọ̀ sábàkà ń bẹ ẹlòmíì wà á fọkàn sí lónìí pé bóun bá fẹ́ jáde kódà tó bá gbàgbé sábàkà rẹ̀ sílé yóò wò pé àwọn èèyàn onímọ̀ mi lálàjì gbogbo orú àwọn eléyìí iṣẹ́ kárí ni yàmá gbogbo àwọn yẹn kò sí nínú iṣẹ́ ìjọsìn rárá bákan náà nínú àwọn nǹkan míì tí iṣẹ́ ìjọsìn àyètí kárí ni máa ń wọ̀ òun náà ní kéèyàn fẹ́ ṣàdúà ń bẹ́ẹ̀ nù àwọn àfẹ́sìn tán ṣàlàyé fún wa pé sẹ́rí tẹ̀sùbà lílò tó bá lọ jẹ́ pé àníyàn pé ọkàn fẹ́ fi sòǹkà ni wọ́n ní kò burú púpọ̀ lóòótọ́ ànábì sallallahu alaihi wasallam àmọ́ kò burú ní tí ó jẹ́ ó burú òun náà ni pé kọ́ ládìí ọkàn kan lórí ẹ̀ àbí kọ́ ọmọ jù sọ́run káàkiri gbogbo àwọn nǹkan yóò wọnú sẹ́kárì ni ṣé ó fẹ́ jẹ́ káwọn èèyàn ó lè mọ̀ pé báyìí ti ń wo àwa yìí àwa làwọn máa rántí ọlọ́run ọba Allah alẹ́ lómi ò tún máa ṣe fáàrí pé bẹ́ẹ̀ ti ń wo wáyé o àwa làwa tá a máa rántí ọlọ́run ọba Allah adh-dhakirina Allah làwa so ẹjá gbìyànjú ẹjá yẹsẹ̀ ìjọsìn wa wò ẹjá ṣe nítorí tọ́lọ́run ẹ má jà ṣẹṣẹ ìjọsìn nítorí pé àwọn èèyàn kan lè yìn wá ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ìta mójútó nínú iṣẹ́ ìjọsìn tá a bá fẹ́ ṣe ó náà ní mutaba'atu rasuli sallallahu alayhi wa sallam eléyìí ló lágbára jù irun rẹ tó bá kí bá nàbì ṣe kí sallallahu alayhi wa sallam àwẹ̀ rẹ tó bá gbà wóró àwẹ̀ tá nàbì gbà sallallahu alayhi wa sallam láfi sọ lọ́sẹ̀ tó lọ ipe oṣù tá a wà yóò oṣù Rajab gbogbo ṣé olóore tó bá fẹ́ ṣe ọ lè fi súnmọ́ Ọlọ́run àmọ́ gbọ́dọ̀ ládìí ọkàn pé torí Rajab lọ́ fi ń ṣe ẹni tí ma ń gbààwẹ̀ tẹ́lẹ̀ onígbà láyé láti gbààwẹ̀ rẹ̀ ọ̀n gbààwẹ̀ Monday ọ̀n gbààwẹ̀ Thursday ọ̀n gbà 13 14 15 oṣù ojú ọrùn kò sí ní tó burú ma gbà á lọ àmọ́ ma gbà pẹ̀lú àníyàn kó fẹ́ gba Rajab torí Ànábì sallallahu alaihi wasallam tọ́lọ̀ ń fún lẹ́sìn kò gba Rajab kò fi Rajab súnmọ́ lọ àwọn èèyàn tó wá ba nǹkan míì jẹ wọ́n ní umura kan wà umura Rajab kódà àwọn kan wọn kọ́ lákọ́ọ́lẹ̀ pé wọ́n lá Ànábì ṣe umura ní Rajab àwọn tó súnmọ́ Ànábì sallallahu alaihi wasallam wọ́n jí ó yé pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gbogbo umura tí wọ́n ṣe umura mẹ́rin náà ni wọ́n ṣe hajj ẹyọ kan Ànábì ó ṣe kan ọ̀kan nínú àwọn umura yẹn kò fọ́ọ̀lù sí oṣù Rajab àwọn oṣù tó yàtọ̀ ni ó yé bí oṣù Dhul-Qa'dah so nípa abáyé jàmá mùsùlùmí ibi tọ́lọ́wọ́n ọba Allah gbẹ́sìn rẹ̀ sí ọmọ ìyá mi má gbé síbẹ̀ torí tó bá gbé síbẹ̀ Ọlọ́run ò ní gbà lọ́wọ́ rẹ̀ ìwọ náà wo ní sílápẹ̀júwe kọ́ ọmọ bẹ́ẹ̀ nìkan ipe kó bọ́ kọ́lé ó wá lọ kọ́lé tán ó wá dọ́dọ̀ rẹ̀ ó wá ní lágbájá mo ti bọ́ kọ́lé ìwọ ló sì fún mi lówó ilé tí mo kọ́ yẹn kí ló sọ fún ọ ní ìránṣẹ́ so ẹni tí ò rán yẹn ṣẹ́ ọ lè má expect kó san lẹ́san olóore so àdáadáa rẹ̀ tá a sì ń sọ yìí pé ká mọ̀ mu wọnú ẹ̀sìn Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹlòmíì mọ̀ pé ṣe bí máìkì tá a fi ń sọ̀rọ̀ Ànábì olóláyé a wà sọ fún ọ pé ọ̀rọ̀ máìkì ọ̀rọ̀ ayé ni àwọn tó sì ṣe máìkì wọn ò ṣe nítorí àwa mùsùlùmí nìkan ẹni tó jẹ́ mùsùlùmí ń lò ó ti wọn ò sì kọ́kọ́ àwa mùsùlùmí sí kódà pléènì tó rí tá ń gùn lọ sí hajj yẹn wọn ò ṣe fáwa mùsùlùmí nìkan wọ́n ṣe láti máa ṣe káwọn èèyàn ó fi ṣe gbé kíni torí ìgbádùn ayé àwọn èèyàn ni so kò ní bàtàn pọ̀ mọ́rọ̀ ẹ̀sìn wa ẹni tó sì gun pléènì ní ìsìnkò lè sọ fún wa pé ládàá kan lòún fẹ́ rí lórí pléènì tó ń gùn yẹn lórí ẹni tí ò gun pléènì
àmọ́ ṣe ìjọsìn ọ̀run retí kó fẹ́ gba ládá wájú ọlọ́run ọba ọlọ́run tí ó bẹ̀rù sẹ́yìn so nípa abáyé àwọn mẹ́jẹ mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹja gbìyànjú ẹja mójútó torí tẹ́yìn bá ṣiṣẹ́ ìjọsìn táwọn mẹ́jẹ mẹ́tẹ̀ẹ̀ta yìí tí ò bá sí ń bẹ̀ wọ́n lọ́lọ́run nígbà lọ́wọ́ yẹn kí ni mẹ́jẹ mọ́ alákọ̀ọ́kọ́ òun náà ni pé kájé kí Islam ó ti yé Islam owó mọ́ mẹ́hẹ làwọn àfáà mi fi ka mẹ́jẹ̀mú méjì ìgbé torí pé ẹni tí ó jàǹfààní iṣẹ́ ìjọsìn níjọ́ gbìndé alkiyama òun náà ni olùgbàgbọ́ òdodo dẹ̀ ni yóò ti kọ́kọ́ ní Islam làwọn àfáà mi fi mú méjì wọ́n ní alákọ̀ọ́kọ́ òun náà ni ikhlas sincerity lọ́ni fọ́lọ́hun ẹlẹ́ẹ̀kejì ọwọ́ sí bá nẹ́bí ṣe sallallahu alayhi wa sallam èmi oríṣẹ́ ìjọsìn kan o tá nẹ́bí sallallahu alayhi wa sallam ò practice ká nẹ́bí o tó máa lọ wallahi kò síṣẹ́ ìjọsìn ọ̀hún o èyí tá nẹ́bí o bá ti practice o a jẹ́ pé kò sí inú ṣẹ́ ìjọsìn àwẹ̀ ló fẹ́ gbà ni ànẹ́bí gba àwẹ̀ láyé tó bá jẹ́ àwẹ̀ ọ̀ranyàn ni ànẹ́bí gba láyé tó bá jẹ́ àwẹ̀ sunna ni ànẹ́bí gba láyé so gbogbo ọ̀ràn àwẹ̀ pátápátá ó bá nẹ́bí sallallahu alayhi wa sallam ó bá nẹ́bí láyé ànẹ́bí dẹ̀ practice rẹ̀ fún wa tó bákan náà tó bá kírun náà ńkọ́ ọgbọ̀dọ̀ kírun bá nẹ́bí ṣe kírun sallallahu alaihi wasallam hajj náà ńkọ́ ó fẹ́ dìde lóru ni ó ti yé náfìlà ló bá fẹ́ sí fọlọ́wọn ọba Allah ni ọgbọ̀dọ̀ kọ́ sí ànẹ́bí sallallahu alaihi wasallam kódà tó bá fẹ́ kó ma oye tó bá ṣèyàwó tó kú bá kú fún ọ anything nínú gbogbo ṣẹ́ ìjọsìn tó fẹ́ gbalada ń bẹ̀ ànẹ́bí ló tẹ̀lé o ọlọ́wọ́n ọba Allah ni kul in kuntum tuhibbuna Allah fattabi'uni yuhbibkumullah ọlọ́wọ́n ọba Allah ni tẹ́ ẹ bá fẹ́ rìn mí ọlọ́run lóòótọ́ gbogbo àwọn tó ń pera wọn lólùfẹ́ ọlọ́run tẹ́ bá fẹ́ràn mi lóòótọ́ ànẹ́bí mo fẹ́ kẹ́ tẹ̀lé o tẹ́ bá ti tẹ̀lé ànẹ́bí ọlọ́run ó fẹ́ràn yín àbí ọlọ́run bá Allah kọ́mọ́sá nífẹ̀ẹ́ ní kọ̀ọ̀kan wa àbí Allah subhanahu wa ta'ala gbogbo àwọn méjèèmú ta kàkálẹ̀ yìí kọ́lọ́n bá subhanahu wa ta'ala kọ́mọ́sá ṣe ń rọrùn fẹ́ ní kọ̀ọ̀kan wa láti máa lò èyí tá a ti ń lò ń bẹ kọ́lọ́n má gbà lọ́wọ́ wa èyí tá a ti máa lò abẹ́ ọlọ́run bá Allah kọ́lọ́n ń ràn wá lọ́wọ́ lórí ẹ̀ kọ́lọ́n jẹ́ alẹ́ máa lò ọlágbára ọlọ́run bá Allah ọlọ́rùkọ rẹ̀ Allahumma a'izz al-islam wal muslimin wa adhill ash-shirka wal mushrikin wa damir a'daka a'da ad-din rabbana la tuzigh qulubana بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم آت نفوسنا تقواها وزكي أنت خير من زكاها أنت ولي ومولاها سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أقم الصلاة